Ẹ mà káalẹ́ o, ẹ káàárọ̀ o, ẹ káàsán lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa o. Nàìjíríà my country ẹ̀ nípa mi gbogbo ọmọ Yorùbá mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé títẹ̀ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ̀ fi ń rí wa kò ní fọ́. Ǹjọ́ ti délé yín ṣé ẹ ti gbọ́ mo ní kí n gbé yín débẹ̀ ni o wípé ìjọba àpapọ̀ wọ́n ṣọ̀fọ̀ àwọn ti fún àwọn bíi 25 million people ní 25,000 naira each ẹyọ kankan ní o 25k orí kankan 25k ẹ tara ṣaṣaṣaṣaṣaṣaṣa ṣe ẹ ti gba ti yín ẹ tara ṣaṣaṣaṣaṣa ẹ lọ gba ti yín o ẹ wò ó wọ́n ti lámbà wá wọ́n parọ́ pé àwọn ti fún àwọn èèyàn ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi farabalẹ̀ they no go kill us. Ibẹ̀ ní ẹnìkan ti gbọ́ ìyẹn Isiaka sábọ̀ ó ní tí ìjọba bá sọ pé òun fún èèyàn bíi 25 million ní 25,000 naira each kí ló dé tí íńtánẹ́ẹ̀tì ò dàrú kí ló dé tí jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo àbà ó ní ní kọ́ńtírì ìlú tó jẹ́ wípé everything ti wà socialize tó jẹ́ pé nǹkan kékeré báyìí wọ́n ti update ẹ̀ anything wọ́n ti update ẹ̀. Ẹ máa gbọ́ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tí Minister of Finance and Economy tó sọ pé 25,000 naira lòun fún àwọn 25 million people tóun fún àwọn 25 million Nigerians ìyẹn gan lásán ó ti pariwo ó ti fọ́ mi lórí with the total payout wọ́n ní iye tọ́dẹ̀ ti ná lórí owó yìí 25,000 naira tó ti fún àwọn èèyàn bíi 25 million yìí wọ́n ní owó náà ti wọ 625 billion ẹni pa mí o ẹni pa mí Nàìjíríà my country wọ́n tún ti gbérọ́ dé ẹjọ́ abẹ́ ti gbà láti ní torí nígbà tí Nàìjíríà máa sọ̀rọ̀ wọ́n ní true báǹkì làwọn fi ń fún àwọn èèyàn ní 25,000 ní o pé true biometric pẹ̀lú báǹkì lọ́ fi ń fún yàn ní 25,000 kódà wàá kọ́ gbà láti ní gbáǹgbáǹ wàláì Nàìjíríà ò ní pa mí o federal government ti fẹ́ ya wèrè o ti fẹ́ ya Nàìjíríà wèrè o tó o bá gbọ́ gbàgà wọn láti bóyá wọ́n kí happy birthday lórí báǹkì ẹ̀ àbí kó sọ fún ẹ pé dear customer we appreciate Nàìjíríà mú eléyìí lẹ́nà irọ́ iná ni. Èyí ló wá jẹ́ kí ọ̀gbẹ́ni yìí sọ̀rọ̀ tó ní tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fún èèyàn 25 million ní 25,000 ó jẹ́ kí íńtánẹ́ẹ̀tì ti dàrú o kí gbòòrò ti dàrú. If 25,000 naira was indeed distributed to each of 25 million Nigerians in which total sum is 625 billion. Kódà 625 billion yẹn gan owó yẹn ò tún ka irọ́ ni. Kíbi tí a máa ti bá Nàìjíríà ajáwèrè gọ́nù rọ o tálẹ̀ǹtì ni o àǹpawẹ́dẹ owó yẹn gan ò tún ká 25 billion yẹn wọ́n dẹ̀ sọ pé àwọn ti pín tó 625 billion fún àwọn èèyàn Nàìjíríà tó wọ 25 million nípa tó fi fún wọn ní 25,000 you no go understand kò lè yé o Nàìjíríà làwà irọ́ ìpọ̀. Arákùnrin ìgàn jẹ́ kó yé wa ó ní tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fún àwọn èèyàn ní owó yẹn ó jẹ́ kérò ti pọ̀ báǹkì ní tó máa tó kíw ATM gan wọ́n á ti lọ àwọn èèyàn yẹ kó ti pọ̀ ní báǹkì kó máa gbà ní ṣùgbọ́n ibi tẹ́ ti mọ̀ pé irọ́ ló pọ̀ jù ní Nàìjíríà nìyẹn o. Ẹ wò ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ. Imaginary ni o imaginary ni wọ́n imagine ni o àbí kí lẹ tún expect. Is this not Nigeria? Nigeria láwà tó jẹ́ pé àpò ìjọba London Prime Minister of Britain ó ti fìgbà kan classify Nigeria sí fantastic corrupt ó ti fìgbà kan classify wa sí fantastically corrupt pé orílẹ̀-èdè wa ti corrupt gan kí lẹ expect àbí if a sincere government want to give out money all they need to ask is for bank account of their customers without telling their intention àbí wọ́n kàn ní kó máa gba bank account ni wọ́n á dé kó di ìgbà tó bá tó ń declare
ṣùgbọ́n eléyìí wọ́n ti fẹ́ pa wá. It's a fraud. Gbájú ẹ̀ ni torí kò ṣẹlẹ̀ rí ẹ má bòbò wá. Kódà tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ó kéré gan pẹ̀lú situation Nàìjíríà ń sìn tó jẹ́ pé Nàìjíríà ti le ó kéré gan. Wọ́n ní àwọn eléyìí tí Tinubu ní wọn ní ó ń kówó Nàìjíríà jẹ ni o torí kí ni bàbá fi ń develop retirement wọn ni o kó tó dàgbà wọn á lè tètè ya kọ́ ẹ̀kọ́ Atlantic wọn àbí wọ́n ní kẹ́ má wulẹ̀ dára yín láàmú nítorí wọ́n ti kó owó náà jẹ ní this is one Nigeria. Ṣèbí ń tẹ́ dìbò fún náà nìyẹn tẹ́ ń pariwo one Nigeria. Hey, una never see anything. Àbára tá à ń sọ nìyẹn pé ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè yìí, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo èyí tí wọ́n kówó wa jẹ, owó tó yẹ kó jẹ́ ti gbogbo ìlú làwọn kan tẹ́ bàtì tí wọ́n dẹ̀ wọ́n ti jígàbọ́ ni hàù lọ́ fi ń kó. Ṣé ìyẹn ni ìjọba? Ṣé ìyẹn ni ètò ìṣèjọba gidi tí ìbá ń ṣe pé ayé ti wọ́? Ẹ wo ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá nation ni no retreat no surrender. Bẹ́ẹ̀ ni àwọn kan tún ní ọgbọ́n tó fi ń kówó jẹ leléyìí o ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwa gbọ́n jù wọ́n lọ. Wọ́n ń treat wa bíi former CBN governor ìyẹn Emefiele so that àwọn á máa rí nǹkan kó sápò. Ẹ wo níbo ló ti pín owó tí ò bá ṣe pé irọ́. Níbo ló ti pín owó irọ́ ti báyé Nàìjíríà jẹ́. Ibẹ̀ lẹ́wọ̀n kan ti ní má dá lóhùn o irọ́ ni kò sí bá ṣe lè pín 25,000 tí social media ò ní dàrú. Bẹ́ẹ̀ ni social media máa dàrú ni o. Nobody kò sí tó fi lè pín tó dẹ̀ jẹ́ pé social media ò ní dàrú ó máa dàrú. Ọ̀kan tiẹ̀ ní orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn ìjọba máa jáde wọn á sì parọ́ kábítì tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa lọ scot free. Wọ́n ní ẹbíra yín o as a minister of finance kí ni 25k fẹ́ ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ń sìn. Ṣó fẹ́ bẹ̀rẹ̀ business ni ẹ̀ẹ́dẹ̀gbọ́ iye billions of naira tí wọ́n sọ pé wọ́n ti ná síta. Ẹ gbọ́ iye billions of naira tí wọ́n ti ná síta. Irọ́ ni o. Wọ́n kọ́ publish eléyìí ni kọ́ mú orúkọ gbogbo àwọn tí wọ́n kó owó fún kọ́ send ẹ̀ síta kọ́ jẹ́ ká rí. Ibi tẹ́ ti mọ̀ pé bẹ̀rẹ̀ irọ́ nìyẹn. Ibi tẹ́ ti mọ̀ pé irọ́ ló bá dé nìyẹn. Ẹ wọ ìyá mi bàbá mi bá mi share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yà wọ́n yàn pé Yorùbá nation ni o. La fi ń sọ pé àgbẹ̀ níroko títí kó gbàgbé lé o. Bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Nigeria. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi. Ó dàbọ̀.